Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam. Mo kí wa ní kíkí ti Islam. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní. Ọjọ́ òní ni Yawmu Sabt. Déètì òní ni ọjọ́ 12 oṣù kejì oṣù Safar ọdún 1446. Ọjọ́ 12 Yawmu Sabt, ọjọ́ 12 oṣù kejì oṣù Safar ọdún 1446. Mo kí wa káàbọ̀ sí orí ìdánilẹ́kọ̀ọ́ wa. Èyí tí mo pè àkọlé rẹ̀ ní Jamiu mọ̀sámọ̀sá. Jamiu mọ̀sámọ̀sá ti di ìdàkudà. Lábẹ́ rẹ̀, Jamiu Adégúnwà sọ pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ radiyallahu anhum ajma'in àti àwọn madhaibu arba ó sọ pé olódo ni wọ́n ní ọ̀nà ẹ̀kọ́rọ̀. Jamiu mọ̀sámọ̀sá ti di ìdàkudà. Lábẹ́ rẹ̀, Jamiu Adégúnwà sọ pé Ànábì wa Muhammadu Jamiu Adégúnwà Jamiu Adégúnwà pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ radiyallahu anhum ajma'in àti àwọn madhaibul arba ní olódo ní ọ̀nà ẹ̀kọ́rọ̀. Ó ṣeéṣe kí ẹ̀yin náà kẹ́ ti rí fídíò kan tí àwọn èèyàn gé jáde nínú ọ̀rọ̀ Jamiu mọ̀sámọ̀sá Jamiu Adégúnwà Labaika the Christ lórí irọ́. Ó ṣeéṣe kẹ́ ẹ ti rí, ó ṣeéṣe kẹ́ ẹ má ti rí. Èmi ó wá play rẹ̀ fún wa nísinsìnyí láti gbọ́ bí Jamiu Adégúnwà ṣe pé Ànábì wa Muhammadu ní olódo ní ọ̀nà ẹ̀kọ́rọ̀, láti gbọ́ bí Jamiu Adégúnwà ṣe pé àwọn sọ̀hábà rẹ̀ ní àwọn sọ̀hábà Ànábì Muhammad ní olódo ní ọ̀nà ẹ̀kọ́rọ̀, àti bí Jamiu Adégúnwà bó ṣe pé àwọn àfáà wa mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ní madhaibul arba, Ìmáàmù Abu Hanifa, Ìmáàmù Maliki, Ìmáàmù Shafi'i àti Ìmáàmù Ahmad ibn Ambali, bí Jamiu ṣe pé àwọn náà ní olódo ní ọ̀nà ẹ̀kọ́rọ̀. Ẹ jẹ́ kí a gbọ́ fídíò náà inshallah. Ẹ máa gbé Jamiu tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wèrè èyí.
ọ̀rọ̀ wèrè yóò jọ létí wèrè. ẹ lọ gọ́ọ̀sì ẹ o ẹ jẹ́ ẹ tún sọ kẹ́ ẹ gbọ́. ẹ tún sọ. àwọn àyà kún àánú Kùránì tí ò yé ànábì. sallallahu alayhi wa sallam. ṣé àwọn sàbẹ̀ ní wáyé. àbúrò máa yá ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n lè yí àwa. ẹ má jẹ́ wá pẹ̀lú wa ẹ jẹ́ kọ́kọ́ dá wa lálẹ́ nà. kò ní jìyà. ẹ jẹ́ kọ́kọ́ bú mi ná. wọ́n bèèbú wọ́n ti mọ́ ń bú. màá ṣe agbára kí ọ padà kí ọ dé ní tí mo sọ̀kọ́ rè. wọ́n wá sọ pé àná bí ipò yé. ẹ má jẹ́ kí n tí ìjà wọn sí jọ. ẹ jẹ́ tọ́jú ẹ̀. ẹ jẹ́ kí wọ́n jà lọ́nà. tuntun gbọ́ o aláwọ̀ ayé àkún àrùn Kùránì tá à ń lò láàárọ̀ yìí látàyà ànábì tí ò yá ànábì. sallallahu alayhi wa sallam. àwa lóye àwa lóye. àwa ti sẹ́yìn. àwa sì lóye. àwọn àyàkó tó wá wà tí ò lè yí àwa náà bá ṣe wà yìí àwọn tó ń bọ̀ lẹ́yìn wa ló tún máa yé. àwọn tọ̀la ni ó tún yé. ó tún máa yé àwọn tọ̀la kò lè yá wa láéláé. ẹ ti wá tú wọn lẹ̀. àákàn máa jà sí ní kò lè yé wa láyé. àgbà tẹ tú wọn lẹ̀. ẹ máa wòran ẹ fún adéjẹ kan fún mi sẹ wọn máa tún ábùn máa fún ẹ lẹsìn máa rẹ làákà yín ò gbé ẹgbẹ́ ńlá ń ga yìí. ọ̀rọ̀ yóò yí wọn kíndagátì náà. bàtọ́rọ̀ mi yìí pòfẹ́sọ̀ máa ń gbé ńlá sí. àní kíndagátì ni pòfẹ́sọ̀ náà. àbí wọ́n jí owó gbà ní. now ọlọ́ni. alif lam mim. tọ́ ẹ̀yin ènìyàn mi ẹ ti gbọ́ ohun tí Jamiu Adégúnwà sọ. ó ní àwọn àyà kan wà nínú àlùkùránì tí kò yé ànábì wa Muhammad. à ń bèlè tàsí pé ó máa yé àwọn sọ̀hábà rẹ̀. à ń bèlè tàsí pé ó máa yé àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin. Jamiu Adégúnwà Labaika the Christ lórí irọ́. ó ní àwọn àyà kan wà nínú àlùkùránì alápọ̀nlé tí ànábì wa Muhammadu kò mọ ìtumọ̀ rẹ̀. tí ànábì wa Muhammadu kò ṣe kíni tí kò mọ ìtumọ̀ rẹ̀. à ń bèlè tàṣe wípé àwọn sọ̀hábà ànábì ó mọ̀. ká mọ́ tí ìwà sọ wípé àwọn àáfàá wa onímọ̀ dáìbùlẹ̀ àrùbá mẹ́rẹ̀ẹ̀rin ká mọ́ tí ìwà sọ pé wọ́n wà á mọ̀. àmọ́ àyà tí ò wá yá nàbí yìí o according to Jamiu Adégúnwà according to him àwọn àyà tí ànábì ò gbọ́yé tànábì ò mọ̀túmọ̀ rẹ̀ táwọn sọ̀hábà ò mọ̀túmọ̀ rẹ̀ táwọn àfàwà mẹ́rẹ̀ẹ̀rin onímọ̀ dáìbùl àrùbá tí wọn ò mọ̀túmọ̀ rẹ̀ ó yé òun àti ọmọlẹ́yìn òun. ó yé òun àti ọmọlẹ́yìn rẹ̀. ẹja tó gbọ́lẹ̀ kan sí. àwọn àyà kún àánú Kùránì tí ò yé ànábì. sallallahu alaihi wa sallam. bá a lò táyé pa 117 chapter ní gbogbo ẹ̀. akbar. ẹ gbọ́ mi yé. àgbáyé o. ṣé ẹ jẹ́ mi tí mo lọ sá. à ń gẹ́tì yín. látọjú ayé Ádámọ̀ táyé sì rẹ̀ látọ̀dún ẹ̀ dìgbà táyé parẹ́ 114 chapters ni. ló bá tán. náà kò yẹ kí tó ní láàka yìí náà. táyé sì rẹ̀ látọ̀dún ẹ̀ dìgbà táyé parẹ́ táyé sì rẹ̀ látọ̀dún ẹ̀. à ń gẹ́tì yín. ẹ gbọ́ mi yé. àgbáyé o. ṣé ẹ jẹ́ mi tí mo lọ sá. à ń gẹ́tì yín.
látọjú aya ádámọ̀ táyé sì bẹ̀ látọ̀dọ̀ ẹ̀ dìgbà táyé parẹ́ 114 chapters ni. ló bá tán. náà kò yẹ tó láka yìí náà. aláìpẹ́ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ tí wọ́n lè díẹ̀. àwọn àyà kan wà lójú ayé ànábì. sallallahu alaihi wasallam. tánàbí ò mọ̀ súnmọ́ ẹ̀. wọ́n mọ̀ ò mọ̀ súnmọ́ àyà ẹ̀. gbàgbé àmọ́ ti sọ yìí. àwa làwọn. àwọn àyà kan bẹ nínú alukùránì látẹnu Jamiu tí kò yí ànábì tí ànábì ò gbọ́yé tí ànábì ò mọ ìtumọ̀ rẹ̀. jáwé tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wèrè yẹn yìí. ọ̀rọ̀ wèrè yóò jọ létí wèrè. ẹ lọ gọ́ ọ̀sì ẹ o. ẹ jẹ́ ẹ tún sọ kẹ́ ẹ gbọ́. ẹ tún sọ. àwọn àyà kún àánú Kùránì tí ò yí ànábì. sallallahu alaihi wasallam. ṣé àwọn sàbẹ̀ ní wáyé. àbọ̀dẹ̀ máa yá àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. wọ́n lè yí àwa. ẹ má jẹ́ wá pẹ̀lú wa ẹ̀yọ́ kọ́kọ́ dá wa lálẹ́ nà. àwọn àyà tí Jamiu sọ pé kò yí ànábì wa Muhammad, àwọn àyà tí Jamiu Adégúnwà sọ pé ànábì ò gbọ́yé, àwọn àyà tí Jamiu Adégúnwà sọ pé ànábì ò mọ ìtumọ̀ rẹ̀, tí ò sì yá wọn sàábé, tí ò yá wọn àfáà wa onímọ̀díàbù mẹ́rẹ̀ẹ̀rin, ó yé òun mọ̀ túmọ̀ ẹ̀, òun gbọ́ yé, àtòun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní àwa sì gbọ́ yé. ó túmọ̀ sí pé Jamiu Adégúnwà làbáyéká di Christ lórí irọ́ àtòun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n mọ ìtumọ̀ àlùkùránì eléyìí tánàbí ò mọ̀, wọ́n gbọ́ àgbọ́yé àyà tánàbí ò gbọ́yé. ẹ jẹ́ kọ́kọ́ bú mi ná. wọ́n bèèrú wọ́n sì mọ́ ń bù. màá ṣe agbára kí ọ padà kí ọdẹ ní tí mo sọ̀kọ́ rẹ̀. kọ́ wá sọ fún àná bí gbọ́yé. ẹ má jẹ́ kí n tún ìjà wọn sí jọ. ẹ jẹ́ àtọ́jú ẹ̀. ẹ jẹ́ kí wọ́n jà lọ́nà. tuntun gbọ́ o aláwọ̀ ayé àkó àrùn Kùránì tá à ń lò láàárọ̀ yìí látàyà ànábì tí ò yá ànábì. sallallahu alayhi wa sallam. àwa lóye. àwa lóye. àwa ti sẹ́yìn. àwa sì lóye. àwọn ayé àkó tó wá wà tí ò lè yí àwa náà bá ṣe wà yìí. àwọn tó ń bọ̀ lẹ́yìn wa ló tún máa yé. àwọn tó la ní òtún yé. ó tún máa yá àwọn tọ̀la kò lè yá wa láéláé. ẹ ti wá tú wọn lẹ̀. a kàn máa jà sí ní kò lè yé wa láyé. àgbàdo tú wọn lẹ̀. tọ́ ẹ̀yin ènìyàn mi, ẹ ti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Jamiu Adégúnwà. Jamiu Adégúnwà làbáyéká di Christ lórí irọ́. ó ní àwọn àyà kan wà nínú àlùkùránì tí ànábì kò mọ̀ túmọ̀ rẹ̀, tí ànábì kò gbọ́ yé, tí ò yí ànábì, kò tún wá yí àwọn sàábé, àwọn náà mọ̀ túmọ̀ rẹ̀, kò yí àwọn àfáà wa onímọ̀dáìbùlẹ̀ àrùbà mẹ́rẹ̀ẹ̀rin, kò yí àwọn náà, ṣùgbọ́n yé Jamiu àti àwọn ọmọlẹ́yìn rẹ̀. ó tún wá ní àwọn àyà kan tó wá wà ní àlùkùránì tí àwọn náà ò tún wá gbọ́yé táwọn ò mọ̀ túmọ̀ rẹ̀, tó ga sí pé àwọn ọmọ tí àwọn ọmọ ìjọ ẹ̀ bá bí, àwọn nìkan náà ni wọ́n tún mọ ìtumọ̀ rẹ̀. ohun tí Jamiu Adégúnwà sọ yìí, ọ̀rọ̀ mọ́ ní tó ń pè ní implied. ohun tí Jamiu sọ rèé, òun ni montuk
ohun tó tẹnu Jamiu Adégúnwà jáde lẹ ti gbọ́ yìí. Kí ni àwọn nǹkan tó wá sápamọ́ sábẹ́ ẹ̀sùn tí Jamiu Adégúnwà fi kan Ànábì wa Muhammad lórí Al-Qur'ani? Ká gbé níbẹ̀ yẹn, ibi tó ti ga jù nìyẹn. Ọ̀rọ̀ tí Jamiu sọ yìí ní ọ̀nà ẹ̀kọ́rọ́, ó ń fi Ànábì wa hàn ayé wípé olódo ni Ànábì wa Muhammad. Torí wípé tí ó bá jẹ́ bẹ́ẹ̀, báwo la ṣe expect wípé Allah ó sọ Al-Qur'ani kalẹ̀ fún Ànábì wa Muhammad, Ànábì sì fi jẹ́ṣẹ́, ó sì lo gbogbo àyà tó wà nínú Al-Qur'ani kó tó kúrò láyé. Kí Jamiu wa máa sọ wípé Ànábì ò mọ àwọn àyà kan ò yé, kò gbọ́ àwọn àyà kan yé, so ó ń túmọ̀ sí pé Jamiu Adégúnwà Labaika the Christ bí ṣe máa ń pe àwọn àgbààgbà àfáà súnà ní olódo tààrà, ó ti pe Ànábì wa Muhammad náà ní olódo ní ọ̀nà ẹ̀kọ́rọ́. So níwọ̀n àgbà tó sì ti já sí pé ó ti gbà pé olódo ni Ànábì sallallahu alayhi wa sallam, definitely olódo ọ̀bọ̀ntàtì làwọn sàbí ó jẹ́ lọ́dọ̀ rẹ̀ nù. Lẹ́yìn náà olódo bíi ti kùpọ́ọ̀nù làwọn àáfàá wa mẹ́rẹ̀ẹ̀rin máa jẹ́ ní ọ̀dọ̀ rẹ̀ nìyẹn. Ìyẹn ni nǹkan tí Jamiu dọ́gbọ́n sọ fáyé. Fẹ́ni tó bá mọ̀rọ̀ gbọ́, tó mọ ìtumọ̀ ọ̀rọ̀ tí Jamiu sọ, Jamiu ń dọ́gbọ́n pé Ànábì wa Muhammadu ní olódo lórí iṣẹ́ tí Allah gbéran, tí í ṣe Al-Qur'ani, tí Ànábì sì jẹ́ iṣẹ́ náà dé òpin. Bákan náà Jamiu Adégúnwà pẹ̀lú ohun tó sọ yìí, ó tún wá implied wípé Ànábì ò rí Islam ṣe pé, torí pé Islam ni from Fatiha to Suratu Nas. Níwọ̀n ìgbà táwọn àyà kan ò ti wá yí Ànábì nínú Al-Qur'ani, ó túmọ̀ sí pé Ànábì pẹ́ àwọn yẹn lẹ̀, ó fi wọ́n lẹ̀. Àwọn sọ̀hábà náà, àwọn náà fi í lẹ̀. Àwọn àáfàá mọ̀dábùl àríbà, àwọn náà fi í lẹ̀. Títí Jamiu àti ìjọ rẹ̀, Jamiu Adégúnwà, títí wọ́n fi wá dé. Nígbàtí Jamiu Adégúnwà tó náà wá dé pẹ̀lú àwọn ìjọ rẹ̀, àwọn náà tún wá mọ gbogbo ẹ̀ tán. Àwọn tó tún ń bọ̀ lẹ́yìn wọn, bóyá ẹni tó máa gba iṣẹ́ lọ́wọ́ Jamiu Adégúnwà nígbà tí ó bá padà jáde kúrò láyé lásìkò tí Allah ti kọ mọ́, bóyá ọ̀nà òtún mọ̀ ń bẹ̀. Wallahu li musta'an. Ọ̀rọ̀ yìí ó dàbí ìgbà tí Sheikh Ahmad Tijani tí ó sọ pé wọ́n bi léèrè wípé nígbà tó gá sí wípé Salatul Fati tóun kéyì tó ní káwọn èèyàn máa kéyì, nígbà tí ọlá ẹ̀ wá pọ̀ tó báyìí, tó pọ̀ ju ọlá Al-Qur'ani lọ, tó pọ̀ ju ọlá Salatu al-Ibrahimiyya lọ, èyí tí wá rí tí Ànábì ò fi hàn àwọn sàábé rẹ̀. Ǹjẹ́ gbọ́ èsì Sheikh Ahmad Tijani? Ó ní Ànábì mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni, Ànábì mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ fáwọn ọjọ́ rẹ̀ ni, ó fi pamọ́ fún àrọmọdọ́mọ rẹ̀ tí ń bọ̀ ní orílẹ̀-èdè Morocco. Ok, torí pé ọmọ bíbí Morocco ò ní Sheikh Ahmad Tijani. So Sheikh Ahmad Tijani wá ń sọ fáwọn èèyàn wípé Ànábì Muhammadu sallallahu alaihi wasallam ó mọ̀ọ́mọ̀ fi Salatul Fati ìpamọ́ ni títí àrọmọdọ́mọ rẹ̀ tí wọ́n máa bí ní orílẹ̀-èdè Morocco yóò fi dé. Ó ti wá dé báyìí,
ànábì tí wàá gbé jáde fún òun. ṣe rí pé ọ̀rọ̀ tí Jamiu sọ pé àwọn àyà kan ò yí ànábì ò mọ ìtumọ̀ àwọn àyà kan ànábì ò gbọ́ ìtumọ̀ àwọn àyà kan yé òun nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ wá dé ló ń ṣe mọ̀túmọ̀ ẹ̀ òun lòún mọ̀túmọ̀ ẹ̀ òun ló yé òun lòún gbọ́ yé wọ́n wá lu àwa so àwa yẹn dúró fún òun àti àwọn ọmọ ìjọ rẹ̀ torí pé ó ti fi kọ́ àwọn ọmọ ìjọ rẹ̀ àwọn náà ti mọ̀ ọ́n. bí mo ṣe wá fẹ́ react sí ọ̀rọ̀ tí Jamiu sọ yìí Jamiu Adégúnwà Labaika the Christ lórí irọ́ Jamiu mọ̀sámọ̀sá Jamiu jágbajàgba ọ̀nà tí mo fẹ́ gbé react rèé o mo fẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá Mudirul Markaz bàbá Mudirul Markaz bàbá Lágége the second torí pé Sheikh Adam Alilori rahimahullah ó ní bàbá Lágége àkọ́kọ́ fún Markaz bàbá Lágége the second Sheikh Habibullah ibn Adam Alilori hadahullah ẹ bá mi jẹ́ kí bàbá wo fídíò yìí bàbá Lágége the second fídíò tí a play tí Jamiu sọ yìí ẹ jẹ́ kí Mudirul Markaz ẹ jẹ́ kí wọ́n rí i. ayé wa ń retí láti ọ̀dọ̀ Mudirul Markaz kí wọ́n fọ èsì sí torí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí Jamiu Adégúnwà gbà ní àgbà àfáà ní ilẹ̀ Yorùbá tó sì máa ń ṣe àpọ́nlé wọn tó máa ń pọ́n wọn lé táwọn náà sì mọ̀ sí ọ̀kan nínú ọmọlẹ́yìn wọn. ó ní bàbá Lágége the second. mo ń bi bàbá Lágége the second léèrè báyìí wípé ọ̀rọ̀ tí Jamiu Adégúnwà sọ yìí nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lórí Al-Qur'ani alápọ̀nlé ṣé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ yín? bàbá Lágége the second ọ̀rọ̀ tí Jamiu Adégúnwà sọ ìṣẹ́ ṣé bó ṣe rí lọ́dọ̀ tiyín náà nìyẹn pé àwọn àyà kan wà tí ànábì ò mọ̀túmọ̀ rẹ̀ àwọn àyà kan wà tí ànábì ò gbọ́yé àwọn àyà kan wà nínú Àlùkùránì tí ò yí ànábì wa Muhammad àtòhun àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn àfáà wa mẹ́rẹ̀ẹ̀rin onímọ̀díàbí. bàbá Lágége the second ṣé bẹ́ẹ̀ náà ló rí lọ́dọ̀ yín? tí kò bá rí bẹ́ẹ̀ tàbó rí bẹ́ẹ̀ a fẹ́ kẹ́ ẹ fọ èsì. ẹ gbọ́dọ̀ kúò láyé tẹ́ fi fèsì o. Allah ló sì mọ ọjọ́ ọkú ẹ̀dá torí náà ìbéèrè tí mo taari sí yìí pẹ̀lú ọ̀wọ̀ pẹ̀lú àpọ́nlé ẹ má fi dágbà o. ẹ má sọ pé yóò di inú tẹ̀fsíìrù tí ń bọ̀. oṣù sọ́fàrù la wà yìí a wà nínú oṣù sọ́fàrù tí í ṣe oṣù kejì oṣù kẹsàn-án sì ní oṣù Ramadan. tó túmọ̀ sí wípé Ramadan sì kù bí oṣù méje báyìí. torí náà bàbá
Mudiru Markaz Baba Lagege the second ẹ rárá ṣe short video lórí ọ̀rọ̀ tí Jamiu sọ yìí. Ṣé bẹ́ẹ̀ lórí tàbí bẹ́ẹ̀ kọ́? Mo taari ẹ̀ sí yín Baba Mudiru Markaz Baba Lagege the second, mo taari ẹ̀ sí yín gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ tá a fẹ́ gbọ́ mọ́kífù yín lórí ọ̀rọ̀ tí Jamiu Adégúnwà sọ yìí tó fi tàbùkù Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ṣé òdodo ni Jamiu sọ àbí irọ́ ló pa? Nínú àwọn oníkọ́mẹ́ǹtì yìí ẹnìkan kọ́mẹ́ǹtì wípé ìyẹn Ibrahim Ọlálékan ó ní àbúrò yìí mọ́ na hold video please. Èmi ò jiyàn pé hold video kọ́, ṣùgbọ́n Jamiu tó sọ̀rọ̀ yẹn ó ń bẹ láyé, kò kó ọ̀rọ̀ yẹn jẹ, kò ṣe àtúnṣe rẹ̀. Nígbà tí mo pósì ọwọ́ fídíò yẹn lánàá, Jamiu Adégúnwà ó rẹ̀spọ́ndì tẹ́ fi mọ̀ wípé kódà kí fídíò yẹn jẹ́ old video ó sì wà lórí ẹ̀, ó sì dúró sórí ohun tó sọ yẹn. Ó ń rèé, mo kọ́kọ́ post fídíò yẹn láìsọ nǹkan kan lánàá, mo kọ́kọ́ post ẹ̀ ni. Ó ní Jamiu Adégúnwà rèé, ok, fídíò yẹn ní láìsọ nǹkan kan síbẹ̀, mo kàn post ẹ̀, mo kàn kọ àkọlé lé lórí ni, ok, pé Jamiu jagbajagba àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ rádaràda. So títí dé parí ọ̀rọ̀ tí Jamiu Adégúnwà wá sọ tẹ̀lé post mi ni pé Mikael Ẹ̀kọ́yẹni ọ̀rẹ́ ọ̀ gan-an ni o, olódo. Ok, ṣe rí Yorùbá rẹ̀ gan ìkọkúkọ ọ̀pọ̀ jù ń bẹ. So mo ń fi òye inú gbé ni. Mikael Ẹ̀kọ́yẹni ọ̀rẹ́ ọ̀ gan-an ni o, olódo. Ok, làákàyè ò lè gbé ọ̀rọ̀ yìí mọ́ ni. So tẹ́ bá kílèmù pé Jamiu Adégúnwà ó ti sọ̀rọ̀ yìí 20 years ago, 30 years ago, as the case may be, Jamiu sì dúró sórí ẹ̀. Ó wá tún fi ń rinlẹ̀ wípé ọ̀rẹ́ òun olódo lòun, ọlọ́rọ̀ ìmọ̀ ni, làákàyè tèmi ni ò lè gbé e. So kò sí pọ́ìntì níbi kẹ́nìkan sọ wípé old video ni. Ìyẹn lè sọ̀rọ̀ kó jọ̀rọ̀ tí ò da sẹ́yìn, tó bá ti túbá lórí ẹ̀, táwọn kan bá wá wú jáde, kì í ṣerú ọ̀rọ̀ tí Jamiu tẹ̀ránṣẹ́ yìí ló ń tì yóò sọ jáde lẹ́nu. Ohun tó ń tí ó sọ ni pé Mikael Ẹ̀kọ́yẹni ọ̀rọ̀ yìí lódodo òun lòún sọ nígbà náà lọ́hùn, nígbà tọ́rọ̀ òye òun ti kó jẹ o. Kódà fídíò míì tó ń fi kó jẹ àkọlé ẹ̀ rèé, tàbí kó sẹ́ndì líǹkì ẹ̀ sí mi, lọ̀rọ̀ bá parí. So Jamiu Adégúnwà tẹ́ ẹ bá sọ pé ó ti ṣe fídíò yìí tipẹ́tipẹ́, táwa náà sì rí nínú ìrísí fídíò yẹn wípé tó bá jẹ́ recent video ni ó máa fáìn ju eléyìí lọ. So Jamiu sì wà lórí ẹ̀ ní o, Jamiu ó sì wà lórí n tó sọ yẹn ní o, wípé àwọn àyà kan wà nínú àlùkùránì tánàbí ò mọ̀túmọ̀ rẹ̀, tánàbí ò gbọ́yé, tí kò yé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà rẹ̀ àti àwọn àáfàá wa mẹ́rẹ̀ẹ̀rin. Ok, so
kò sí point níbi pé old video ni old video ní tòótọ́ Jamiu sì confirm the content of the video that is just it. So nítorí náà bàbá Mudirul Markaz bàbá Lágége the second fídíò yìí ẹ bá ní fọ èsì lé ṣé bẹ́ẹ̀ lórí tàbí bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ tiyín. Tó bá wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín a mọ̀ pé ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín náà. Tí ó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín tẹ́ bá ní kò rí bẹ́ẹ̀ ẹ wà ní dúró ń bẹ̀. Ẹ wá pé Jamiu Adégúnwà torí pé lórí ilẹ̀ ayé lónìí nílẹ̀ Yorùbá yìí lónìí the only person tí Jamiu kà kún àáfàá àgbà lọ́dọ̀ tiẹ̀ òun ni Mudirul Markaz hadahullah wa afahullah. So ẹ wá pé Jamiu wípé tó bá gá sí pé ohun tó sọ yóò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí ni mò ń sọ o tó bá rí bẹ́ẹ̀ ẹ ní ìdíkẹ́ pé a ti mọ̀ wípé nínú nǹkan tẹ́yìn náà sọ náà lòun náà mú sọ tẹ́ bá ti lè sọ dákọ̀ rẹ̀ pé ohun tó sọ yẹn o bẹ́ẹ̀ lórí òdodo ni o a ti mọ̀ pé nínú ọ̀rọ̀ tẹ́yìn náà sọ lòun náà sọnù agásí pé ẹ̀dìjọ sọ ni ẹ̀yin náà sọ tiyín òun náà sọ tiẹ̀. Àmọ́ tó bá gásí pé kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín bàbá Lágége the second ni mo sì ń dojú ọ̀rọ̀ mi kan lọ́wọ́ o tí ò bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ẹ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ wàá pè ẹ fẹ́ rí ẹ wàá ṣàlàyé ẹ̀ fún ayé ò rí bẹ́ẹ̀ sì ṣàlàyé ẹ̀ fún ẹ wàá ní kó fẹnu ẹ̀ gbolẹ̀ kó kú ọ̀rọ̀ yẹn jẹ kó ṣe tauba lórí ẹ̀ kó sì bẹ gbogbo àwa mùsùlùmí àgbáyé tínú ń bí lọ́wọ́ lórí pé ó yẹpẹrẹ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìyẹn báyẹn fún bàbá Lágége the second. Iṣẹ́ tí mo gbé lẹ́yìn lọ́wọ́ yẹn ó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tí màá gbé fún yín. Ẹ dákun ẹ bá wa ṣe o ẹ bá wa ṣe ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ ó ní wọ́n fi ṣe kinní kan so ẹ̀yin náà lè bẹ̀ mí níṣẹ́ lọ́jọ́ mi o iṣẹ́ tẹ̀mí wá bẹ̀ yín yìí kì í ṣe iṣẹ́ pé mo ní kẹ́ ẹ sáré kì í ṣe iṣẹ́ pé mo ní kí kẹ́ ẹ gbé ẹrù rù iṣẹ́ ẹ̀sìn ni Jamiu Adégúnwà ó sọ ọ̀rọ̀ ó tàbùkù Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwa fẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu tiyín ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ pè Jamiu ẹ ṣàlàyé ẹ̀ fún ẹni kó fẹnu ẹ̀ gbolẹ̀ kó ṣe tábà lórí ẹ̀ kó sì bẹ gbogbo àwa mùsùlùmí tí ọ̀rọ̀ náà ká lára. Lẹ́yìn náà yàtọ̀ sí bàbá Lágége the second Jamiu tún fara tì sọ́dọ̀ àwọn àáfàá méjì kan tèmi mọ̀mọ́ wọ́n lè ju méjì lọ o. Ẹni àkọ́kọ́ nínú wọn ni àáfàá Saidi Alimubaraku. Ẹni kejì nínú wọn ni àáfàá Muritado Agbẹ́sìnga. Mo tún gbé irúṣẹ́ tí mo gbé fún bàbá Lágége the second mo gbé fẹ́yìn náà mo gbé fún ẹ̀yin náà. A fẹ́ mọ̀ stáǹdì ẹ̀yin náà ṣé o tí Jamiu Adégúnwà sọ yìí ṣé bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ tiyín tàbí bẹ́ẹ̀ kọ́. Tí kò bá rí bẹ́ẹ̀ ẹ pè Jamiu ẹ ṣe live video fún ẹ kúkú máa ń lọ ọ̀dọ̀ ẹ̀ fún program ẹ lọ ọ̀dọ̀ rẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún kó wá fẹnu gbolẹ̀ kó tààrọ̀ já kó túbá lórí ọ̀rọ̀ náà kó sì bẹ gbogbo àwa mùsùlùmí tí ọ̀rọ̀ ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá sì gà sí pé ohun tí Jamiu Adégúnwà sọ yìí ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ẹ sọ pé ó rí bẹ́ẹ̀
kẹ́ ẹ bá wá àwọn ẹ̀rí tẹ́ fi gbé lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ìṣe yín kẹ́ ẹ wá. Ó digun kejì. Igun kẹta, igun ẹ̀yin onísúfí, ẹ̀yin ontìjàníyà, ẹ̀yin onkọ̀dìríyà, ẹ̀yin onígálàbí, ẹ̀yin amadíyà, ẹ̀yin ṣíà, ẹ̀yin ẹlẹ́gbẹ́, ẹ̀yin mùsùlùmí ẹlẹ́gbẹ́, ẹ ti mọ̀ra yín o. Mo tún gbé iṣẹ́ yìí fún ẹ̀yin náà torí èmi nìkan ò lè dá ṣe. Mo gbé iṣẹ́ yìí fún gbogbo yín náà lápapọ̀. Ẹ̀yin onísúfì tìjàníyà, ẹ̀yin onísúfì kọ̀dìríyà, ẹ̀yin onígálàbí, ẹ̀yin amadíyà, ẹ̀yin ṣíà, ẹ̀yin ẹlẹ́gbẹ́, ẹ̀yin ẹlẹ́gbẹ́. Ọ̀rọ̀ tí Jamiu Adégúnwà sọ yìí nípa Ànábì wa Muhammad ṣe bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tiyín? Tó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin aṣojú tí ó bọ́ ta tí ó wà á sọ pé bẹ́ẹ̀ lórí. Tí kò bá rí bẹ́ẹ̀, ẹ̀yin aṣojú tí ó bọ́ ta tí ó sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí. Bó tilẹ̀ ga sí pé ẹ̀yin má lè láǹfààní láti pe Jamiu Adégúnwà sí ọ̀dọ̀ yín láti fi ẹnu ẹ̀ gbolẹ̀, láti ṣe táúbà àti láti bi àwa mùsùlùmí, ẹ̀yin lè má ní àǹfààní yẹn. Ṣùgbọ́n lọ́dọ̀ yín, gbogbo ẹ̀yin tí fídíò Jamiu tẹ́ ẹ bá gbọ́, tẹ́ ẹ sì ń gbọ́ àlàyé tèmi tí mò ń ṣe yìí bí mo ṣe mọ̀ yìí, ẹ dákun, a fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ fọ èsì. Yálà kẹ́ ẹ gbà pé ohun tí Jamiu sọ òdodo ni tàbí kẹ́ ẹ já nírọ́. Lẹ́yìn náà, ó tó wá kan ẹ̀yin olórí burúkú àdínì gbogbo, ẹ̀yin olórí burúkú àdínì gbogbo nílẹ̀ Yorùbá káfàtán. Mò ń wẹ́ nìkan nínú ẹ̀yin náà tí ó sojú yín, tí ó sọ pé ohun tí Jamiu Adégúnwà sọ yìí bẹ́ẹ̀ nípa Ànábì wa Muhammad àti àlùkùránì alápọ̀nlé pé bẹ́ẹ̀ lórí tàbí bẹ́ẹ̀ kọ́. Torí pé Jamiu Adégúnwà òun nìkan ò lè jẹ́ olórí ibú nílẹ̀ Yorùbá. Jamiu Adégúnwà làbáíkà the Christ lórí irọ́, Jamiu mọ̀sámọ̀sá, Jamiu jákujàku, Jamiu jágbajàgba, òun nìkan ò lè dá orí ibú yín ṣe. Àwọn tó tún sórí ibú bíi rẹ̀ wọ́n tún wà nílẹ̀. Àwọn bí Ilẹ̀rọ̀ ìwọ náà kúkú máa ń wo fídíò, ọkàn ṣe léèwọ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ ni pé wọn gbọ́dọ̀ lo fóònù, àmọ́ wọ fún ara rẹ ìwọ ń lò tọ́. Jamiu ó sọ̀rọ̀ tó ti gbọ́ tí mo ti play rẹ̀ yìí. Ilẹ̀rọ̀ olórí ibúbì rẹ̀ náà ni Jamiu Adégúnwà. Nǹkan mọ́ ta ni senior náà méjèèjì ni. Àmọ́ lórí mẹ́ta tó wà nílẹ̀ yìí, mo fẹ́ kí ìwọ náà jáde lórí ẹ̀. Gbé ojú ẹ jáde fáyé ni o. Má ṣe ní ológun dúdú o. Gbójú ẹ jáde ni o. Ok? Ṣé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tiẹ̀ náà tàbí bẹ́ẹ̀ kọ́? Ẹnìkan ní Lukumanu oníkùránì. Bẹ́ẹ̀ ni, Lukumanu oníkùránì ó ti wà ní ara àwọn onísúfì. Ṣé mọ̀ pé bàbá rẹ̀ oníkọ̀dìríyà ni, onígálàbí ni bàbá rẹ̀. Ó ti wà lára wọn. Ó ti yé? Tí bá ní kí ìṣẹ̀ máa dákọ ẹnì kọ̀ọ̀kan, àsìkò ó lọ. Ọ̀rọ̀ sì pọ̀ tí mo sì fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. Section by section ni. Section 1 mo ti parí ìyẹn wípé implication ọ̀rọ̀ tí Jamiu Adégúnwà sọ lọ́dọ̀ àwa mùsùlùmí, implication rẹ̀, ó sọ ànábì di olódo, ó sọ ànábì di ẹni tí ò jíṣẹ́ pé,
torí kò lè possible fànàbì tí àwọn àyà kan òye kó rí àyà yẹn lò nígbà tí ń bẹ láyé. Okay, so that is the implication. Mo ti parí section yẹn. The second section ní àwà yìí wípé àwọn tá a fẹ́ gbéṣẹ́ fún bẹ̀rẹ̀ lórí Baba Lagege the second, Mudiru Limarikas, Afahu Lahu Ahadahu. Bẹ̀rẹ̀ lórí tiwọn, àwọn ni mo fi ṣe number 1. So títí dé orí àwọn yòókù tí mo kà tẹ̀lé wọn, a fẹ́ kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé ọ̀rọ̀ yìí ó ti di tọ́rọ́ fọ́kálé. Ṣé àwọn ọmọ tá a bá ń bí, ṣé tí wọ́n bá wá gbọ́ wípé Jamiu Adégúnwà kan ó sọrú ọ̀rọ̀ yìí, àwa tá a gé bàbá àwọn tá a ti lọ, a ṣe nǹkan kan, a sọ nǹkan kan, ṣé èpè làwọn ọmọ yóò mọ fún wa ní àbádùá? Definitely a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀. Iṣẹ́ ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ sísọ báyìí. Okay, èmi sure wípé tó bá gá sí pé Jamiu Adégúnwà ó gbọ́ Lárúbáwá, ó sì wà nílẹ̀ Lárúbáwá, tàbó gbọ́ Haúsá, ó sì wà nílẹ̀ Haúsá, tó bá gá sí pé ibẹ̀ ló ti sọrú ọ̀rọ̀ tó sọ yìí, Jamiu Adégúnwà yóò ti di ẹni ìgbàgbé. Yóò ti di kíni? Yóò ti di ẹni ìgbàgbé. Gbọ́ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ burúkú tí Jamiu Adégúnwà sọ yìí nípa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni tí ò sọ tó bẹ́ẹ̀ lókè ọya ó dẹni ìgbàgbé, kò mórí délé. Ẹni tí ò sọ tó bẹ́ẹ̀ tó sì jọ́rọ̀ burúkú lòun náà sọ nílẹ̀ Lárúbáwá, kò mórí délé o. So therefore, ìbágá sí pé Jamiu Adégúnwà ó gbọ́ Haúsá, ó wá wà ní Kánò tàbí Kaduna tàbí Bauchi tàbí Sokoto tàbí Maiduguri, ó wá fi èdè Haúsá sọ, kò ní mórí délé. Tó bá gá sí pé Jamiu Adégúnwà ó gbọ́ èdè Lárúbáwá, ó wá lọ sílẹ̀ Lárúbáwá, ó wá stéèjì àtẹ̀wá sí irọ́ rẹ̀, ó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yìí, Jamiu Adégúnwà kò ní mórí délé. Àmọ́ ìlú tá a wà, ilẹ̀ Yorùbá ni, kò sí ohun tí ò lọ́nlẹ̀ Yorùbá, kò sí ohun tí ò lọ́nlẹ̀ Yorùbá. Nígbà Jamiu sọ pé Ọ̀rúnmìlà tó ní ànábì Ọlọ́run ni, ta ló mú sí? Nígbà tó sọ yí pé ànábì Ádámà kì í sànábì Ọlọ́run, ta ló mú sí? Nígbà tí Jamiu Adégúnwà tó sọ wípé obìnrin kó fi éèlà kó fi gbà àwẹ̀, ta ló mú sí? Nígbà tí Jamiu Adégúnwà tó sọ wípé ajá òun ń jẹ, àwọn ọmọlẹ́yìn òun náà ń jẹ, kí èyí tájá bá tún wù jẹ nínú ẹ̀yin mùsùlùmí, tọ́rọ̀ yìí ti dàrú, kẹ́yìn náà máa jẹ. Tẹ́ bá fẹ́ ṣe súnú ọmọ, ẹ pa ajá. Tẹ́ bá fẹ́ ṣègbéyàwó, ẹ pa ajá. Tẹ́ bá fẹ́ ṣe ìtúnu àwẹ̀, ẹ pa ajá. Tẹ́ bá fẹ́ ṣe ọdún ìdùlẹ̀ adíyá, ọdún iléyá, ẹ pa ajá. Nígbà tí Jamiu Adégúnwà tó ní káwọn èèyàn máa pa ajá jẹ, kán máa pa ajá jẹun, ta ló mú sí? Ẹnìkan kò mú sí. Nígbà tí Jamiu Adégúnwà tó tún ní Ìsá ọmọ Màríámà kò ní padà wá mọ́, tálẹ́bí sì sọ pé ń padà bọ̀, ta ló mú sí? So nílẹ̀ Yorùbá yìí, a tún lè rí ìlú mi o, a tún lè rí ìlú mi o, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá yìí, kò sí tí àwọn èèyàn ò lè sọ lórúkọ ẹ̀sìn wa tí ọ̀fọ̀ ò sì ní fi ìrù nagbá, tí ó sọ tí ó sì mú jẹ. Ní àwọn ọ̀rọ̀ tó gá sí wípé wọn ò bí Jamiu re, wọn ò bí dáa, kó lọ sọ lókè ọya pẹ̀lú èdè tí wọ́n gbọ́yé, tàbí kó lọ sọ ní Lárúbáwá pẹ̀lú èdè ìlú wọn, kò ní múrí délé. Àmọ́ we Muslims of Yoruba land are helpless.
gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n wà tí wọ́n ní káwọn lè lẹ́nu ń bẹ̀ làwọn fi lọ register. They are just like that. Wọ́n kàn wà bẹ́ẹ̀ náà ni. Wọ́n wà bẹ́ẹ̀ náà ni. Pẹ̀lú tí Jamiu Adégúnwà sọ yìí, ká má lè rí bọ́dì mùsùlùmí níbi tí a ti rí bọ́dì tí bọ́dì tó ti pọ̀ rẹ́kẹrẹkẹ tó ga sí pé tá a bá ní ká máa dákọ àwọn bọ́dì Islamic bọ́dì nílẹ̀ Yorùbá tá a bá list wọ́n lé ní ẹgbẹ̀rún. Ká má lè rí bọ́dì kankan tí ó máa take legal action lórí ẹ̀. Ẹ mọ̀ káwa mùsùlùmí ilẹ̀ Yorùbá àwa helpless nìyẹn. Ká má lè rí àwọn Association of Muslim Lawyers nílẹ̀ Yorùbá tí wọ́n ní ẹ̀ka ní Ọ̀yọ́ state, Lagos state, Ogun state, Ondo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká má lè take legal action lórí eléyìí. Ẹ rí pé àwa helpless. Ká má bàa wá di ara àwọn tí ò ní sí mọ́nì kankan nínú ọkàn rẹ̀. Níbàámu sí ọ̀rọ̀ Ànábì tó sọ wípé ká jarú wọn lógun pẹ̀lú ọwọ́ àwa helpless. A gbọ́dọ̀ pàdé Jamiu ká fọ́ létí. A gbọ́dọ̀ pàdé Jamiu Adégúnwà ká gbà ní kùkù. A lu òfin ìjọba báwọn. Ṣùgbọ́n ṣebí ká sọ ọ̀rọ̀ tọ́ bóun ṣe free láti sọ̀sọkúsọ làwa náà free láti sọ pé ohun tó sọ ò dáa. ok ẹ̀yin tẹ́ ẹ̀ sì wulẹ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sí nínú agbo ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́yìn náà fi ọkàn yín tẹ́ ẹ fi tako ohun tó sọ yìí ẹ̀yin náà ẹ̀ lẹ́sẹ̀ lọ́rùn. torí náà gbogbo àwọn tá a gbéṣẹ́ fún yẹn ẹ dákun èmi bẹ̀ yín ni o Baba Lágége the second èmi bẹ̀ yín ni o gbogbo ẹ̀yin mufuti tí wọ́n dẹ̀ ti di mufutawu gbogbo ẹ̀yin mufuti lọ́tún mufuti lọ́sì mufuti níwájú mufuti lẹ́yìn. iṣẹ́ yìí ọkàn ẹ̀yin náà kò yọ yín lẹ́ o kò yọ yín sílẹ̀. ṣé tí Jamiu Adégúnwà sọ nípa Ànábì wa Muhammad àti àlùkùránì ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? ẹ̀yin rọ́bítọ̀ àlìyáyímà wàlìwùlámà fíbìláàdì Yorùbá ọkàn ẹ̀yin náà o ṣé bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ yín ọ̀rọ̀ tí Jamiu Adégúnwà sọ yìí àbí bẹ́ẹ̀ kọ́? so ẹja parí section kejì báyẹn. abala kẹta ọ̀rọ̀ mi níjókòó yìí ibẹ̀ ni abala ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ láti fi tako ohun tí Jamiu Adégúnwà Labaika the Christ lórí irọ́ tó sọ. torí wípé tá a bá kàn sọ pé a gbéṣẹ́ fáwọn èèyàn wọ́n lè má jáde tí wọ́n bá sì jáde láti ṣàlàyé kò sí ọlọ́pàá tí ó mú wọn. ẹlòmíì inú wọn sì rèé nínú àwọn tá a gbéṣẹ́ fún yìí rìpíárà tá a ní kó tún kẹ̀kẹ́ ṣe tó tún ba kẹ̀kẹ́ jẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn. ok ká mọ̀kàn ṣaláì gbéṣẹ́ fún wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn olórí ibú bíi Jamiu náà làwọn náà. ṣé irú ìlẹ̀rọ̀ ní èso lórí ibú? àwọn Sufi Kọ̀dìríyà níwọ̀n èso lórí ibú, àwọn Sufi Tìjàníyà níwọ̀n èso lórí ibú, àwọn Jálàbí ṣé níwọ̀n èso lórí ibú. so most of àwọn tá a gbéṣẹ́ yìí gan fún náà they are like Jamiu Adégúnwà. a kàn fẹ́ gbọ́ tẹnu tiwọn náà ni ká lè mọ̀ wípé gbogbo wọn ni wọ́n fẹnu kò láàrin ara wọn tí wọ́n sì rán Jamiu jáde wípé kí Jamiu kó wá bà Ànábì wa Muhammad lórúkọ jẹ́, kí Jamiu Adégúnwà kó sì máa sọ fáyé wípé abala kan wà nínú àlùkùránì o tànàbí ò gbọ́yé tànàbí ò mọ̀túmọ̀ rẹ̀ tí kò yí Ànábì gẹ́gẹ́ bí ó tún ṣe wá yé àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn àfáà wa mẹ́rẹ̀ẹ̀rin.
àwọ̀ wà á dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ torí kì í ṣe gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò mí ni wọ́n lè dá yanjú ọ̀rọ̀ yìí fún ara wọn kì í ṣe gbogbo wọn o ok kì í ṣe gbogbo wọn ẹ wo ọ̀kan nínú àwọn ọmọ lórí ibú lẹ́yìn Jamiu ó pe rẹ̀ ní Ọ̀túnba Stone ẹ wo ohun tó kọ ó ní you don't know what you are saying Mr. Mukaila come Lagos make you come kill Mr. Jamiu you now go just dey talk like Boko Haram you better relocate to Saudi Arabia or northern part of Nigeria ṣẹ́rí báwọn ara àwọn ọmọ olórí ibú lẹ́yìn Jamiu náà nù ẹ ti rí now ẹ jẹ́ ká wá káwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí ohun tí Jamiu sọ bí ó ṣe dáa kí lè rí wa lórí ẹ̀ kọ́mọ́dé pé ẹ kàn sọ pé ohun tó ń sọ ò dáa ni ẹ sọ nǹkan kan lórí ẹ̀ ẹ ṣàlàyé lórí ẹ̀ a gbọ́dọ̀ ṣe ìkọ́mọ́tòlè hujja lórí Jamiu Adégúnwà Jamiu jagbajagba Jamiu jakujaku a gbọ́dọ̀ ṣe ìkọ́mọ́tòlè hujja lórí rẹ̀ lórí mọ́sálà yìí gẹ́gẹ́ bá a ti ṣe máa ń ṣe ìkọ́mọ́tòlè hujja bọ̀ látẹ̀yìnwá alihamdulilayi àwọn àfáà alùsùnà kọ̀ọ̀kan mo ti ń rí tọ́pìkì wọn tí àwọn náà ti ṣe lórí ẹ̀ mi ò gbọ́ o ṣùgbọ́n mo ti ń rí tán ti táìtù rẹ̀ tí wọ́n ti tọ́pìkì ẹ̀ ok so tó túmọ̀ sí pé mo sì mọ̀ pé kì í kàn ṣe pé wọ́n kàn sọ pé ohun tí Jamiu sọ yìí ò dáa nìkan fàhásìbà lọ́ba parí síbẹ̀ bí kò sí pé àwọn náà ò ní àlàyé tí wọ́n á ṣe wọ́n á mú ẹ̀rí wá tí wọ́n á fi ṣe rọ́dù fún ohun tó sọ yẹn so in that line èmi náà gẹ́gẹ́ bí ẹnìkan nínú àwọn tí ń bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ òdodo màá wá bẹ̀rẹ̀ ìkọ́mọ́tòlè hujja mi lórí Jamiu Adégúnwà lórí mọ́sálà yìí wípé tá a bá lọ wo suratu Nahal Quran 16 ayah 44 ẹ lọ sí suratu Nahal Quran 16 ayah 44. Allah subhanahu wa ta'ala lọ́wọ́ parí àyà yẹn ok lẹ́yìn gbólóhùn bilibayinati wa zubur bilibayinati wa zubur gbólóhùn tó tẹ̀lé ni pé wa anzalina ilayka dhikra litubayyina linnas ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun wa anzalina ilayka dhikra Allah ní àwa sọ tírà tí ń jẹ́ adhikir nínú orúkọ alukurani ní adhikir ìwé ìrántí ni àwa sọ ìwé ìrántí tí àìrántí tí í ṣe alukurani a sọ kalẹ̀ fún wa Ànábì litubayina linnas ma nuzila ilayhim nítorí kí ìwọ lè ṣe àlàyé fún àwọn ènìyàn ohun tá a sọ̀kalẹ̀ fún wọn wàlà allahum yatafakkarun àti pé nítorí bóyá wọn ò lè ní àròjinlẹ̀ sí àwọn àlàyé tó bá ṣe fún wọn. ìbéèrè ni pé ṣé Ànábì wá ṣe àlàyé alukurani fáwọn sọ̀hábà from A to Z tàbí ò ṣe Ànábì ṣe o Ànábì ṣe Ànábì ṣe kódà nínú suratul Furqan Quran 25 ayah 32 àti 33 Allah sọ wípé waqala alladhina kafaru lawla nuzila alayhi liqur'an jumlatan wahida àwọn tó di kèfèrí wọ́n sọ pé èyí ti ṣe tí Allah kò sọ alukurani kalẹ̀ lẹ́ẹ̀kan náà kọ́mọ́ máa sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ kùránì ṣe wá di tí ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ ó yẹ k'Ọlọ́hun sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni àwọn kèfèrí sọ bẹ́ẹ̀ Allah wá fèsì wípé kadhalika linuthabita bihi fuadaka
kàdálíkà lìnùsábítà bíi fuadaka a sọ ọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ká lè fi ọkàn wa ànábì balẹ̀ ni pé tí wọ́n bá ti gbé wá a mú un tí yóò gbégbèkúgbè tí wọ́n gbé wá òun a sọ kalẹ̀ fún ọ tí wọ́n bá tún gbé wá tí wọ́n bá tún gbégbèkúgbè wọn wá a tún sọ́yà míì kalẹ̀ tí ó máa tún ba tí wọ́n mú wá yẹn táwọn kèfèrí mú wá yẹn tí ó tún bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ so à ń sọ kalẹ̀ so that ọkàn rẹ ó fi lè máa balẹ̀ ọkàn rẹ ó lè ní ìdúró ṣinṣin títí di ọgọ́ tó kú ò láyé wọ́rọ̀ tálí náà tẹ̀rì tí lá àwa ń ké e fún ọ ṣẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ à ń ké e fún ọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àròṣe ẹ̀ wala ya'tunaka bi mathalin àwọn kèfèrí tí wọ́n sì ń tẹnu wọn ń warọ́ fún yẹn wọn ò lè mú àwọn ọ̀rọ̀ kan wá yálà odùfá ni ó yálà ewì ni ó bí mathalin yálà ẹsẹ̀ ewì ni ó yálà odù ifá ni ó gbogbo òwe ni ó gbogbo tó bá rí ó jẹ́ wala ya'tunaka bi mathalin wọn ò lè mú ọ̀rọ̀ kankan wá tó jẹ́ irọ́ ìlàjì náà kàbìlì hákì àti káwà ó mú òdodo tó fi kanta ẹ̀ wá tá bá ní odùfá kan ó sọ báyìí ọ̀yẹ̀kú ẹjọ́ tí kinní kan ó délé kinní kan ó sórí ibú ń bẹ̀ ẹjọ́ tí kinní kan ó dé ìlú kinní kan tí ẹ̀ bàjẹ́ ń bẹ̀ á wà fún ìwọ ànábì ní òdodo tó fi ní irọ́ lẹ pa sóṣojú ẹ̀ tó ń bẹ́ ń bẹ́ẹ̀ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ pé ifá ó débi kinní kan èṣù láàlú ó dé kinní kan ahasana tafsiro a tó wá fún ìwọ ànábì ní àlàyé rẹ̀ a fún ọ ní àlàyé ṣe lórí ohun tá a sọ̀kalẹ̀ fún ẹ so ohun tá a sọ̀kalẹ̀ fún wa ànábì tó jẹ́ òdodo ló fi ń kanta irọ́ wọn lẹ́yìn náà ohun tá a wá sọ̀kalẹ̀ fún ọ yìí a tún wá fún ọ ní àlàyé tó kún rẹ́rẹ́ tó dára jùlọ Allah ń ròyìn àlùkùránì tó sọ̀kalẹ̀ fánàbí gẹ́gẹ́ bí àyà 32 tó síwájú ṣe sọ now àyà àlùkùránì mọ̀ọ́dùn yíyà ni àyà àlùkùránì mọ̀ọ́dùn yíyà ni yẹn ni pé ó mọ ní topic tá a lè sọ pé ntẹ́lẹ̀ ń sọ nípa èrè ntẹ́lẹ̀ ń sọ nípa ẹ̀ nìyí nípa bẹ́ẹ̀ àwa rí àwọn àyà kan tó ga sí pé àyà àkìdá ni wọ́n nínú àlùkùránì àyà àkìdá ò ní wọ́n ṣé àwọn àyà àkìdá yẹn ni Jamiu Adégúnwà ń tọ́ka sí fún wa wípé kò yí ànábì a tún rí àwọn àyà tó jẹ́ àyà ìbáàdà àyà tó ń sọ nípa ìjọsìn bí ìrun kíkí bí àwẹ̀ gbígbà bí ìzàkà yíyọ bí ágì ṣíṣe bí àlùwàlá ṣíṣe bí ìwẹ̀ jẹ́nàbà bí ṣíṣe ìtìkáàfù ṣé àwọn àyà tó ní í ṣe pẹ̀lú ìbáàdà ni kò yí ànábì lànábì ò gbọ́yé bákan náà nínú àlùkùránì a tún lè rí àwọn àyà tó ga sí pé àṣẹ ni wọ́n àti ẹ̀kọ́ àwọn àyà tí Allah ti ń pàṣẹ nǹkan kankan fún wa àti àwọn àyà tí Allah ti ń kọ àwọn nǹkan kankan fún wa ṣérú àwọn àyà bẹ́ẹ̀ ni ànábì ò gbọ́yé ni ò yí ànábì lànábì ò mọ̀túmọ̀ rẹ̀ tó ga sí pé ìwọ Jamiu Adégúnwà àti àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ lẹ́gbọ́yé a fẹ́ kó sọ fún wa bákan náà nínú àwọn àyà tó tún lè bọ́ sábẹ́ àkọlé nínú àlùkùránì ó ní àwọn àyà tí ń sọ nípa ìdájọ́ ìjìyà fún àwọn ẹlẹ́ṣẹ̀ fún àwọn ọ̀daràn ṣé àwọn àyà yìí ni Jamiu Adégúnwà ń sọ pé Ànábì wa Muhammadu kò gbọ́yé kò mọ̀túmọ̀ rẹ̀ kò yé tó wá gá sí pé òun ló mọ̀túmọ̀ rẹ̀ bákan náà a tún rí àwọn àyà tó jẹ́ àyàtù dáwà
àwọn àyà tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìpèpè sẹ́sìn. Ṣérúfẹ́ àwọn àyà bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam kò gbọ́ yé, tí ò mọ̀túmọ̀ rẹ̀, tí ò sì yé wọn, àmọ́ tí Jamiu Adégúnwà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ táwọn gbọ́ yé, táwọn mọ̀túmọ̀ rẹ̀. Afẹ́mọ̀ wàmí ní àyàtù dùá. Bákan náà nínú àwọn kátígórì àyà Al-Kùránì ó ní àwọn àyà tó ń sọ̀rọ̀ nípa àdúà, àwọn àyà àdúà. Ṣé àwọn àyà àdúà yẹn nànẹ́bí ò mọ̀túmọ̀ rẹ̀, tàbí ò ní ògbọ́yé, tàbí ò ní òye, àmọ́ tó ká sí pé ìwọ Jamiu Adégúnwà olórí burúkú 1446 ìjìrà tó wá gá sí pé ìwọ ló yé, ìwọ àti àwọn èèyàn rándanrandan tó gbọ́ ọ ní aṣáájú tó ń pè ọ ní ustaasu, ọ̀wọ́ yìí nìkan ló yé. A fẹ́ kó sọ fún wa o. Wa min ayatul qasas. Nínú àwọn kátígórì àyà nínú Al-Kùránì a tún rí àwọn àyà ìtàn tí Allah fi sọ nípa ohun tó ti lọ síwájú kánẹ́bì tó dé fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ṣé irúfẹ́ àwọn àyà náà lànàbí ò mọ̀túmọ̀ rẹ̀, lànàbí ò gbọ́yé ni ò yí ànábì Muhammad sallallahu alaihi wasallam, àmọ́ tó ga sí pé ìwọ Jamiu Adégúnwà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ̀yin lẹ mọ̀túmọ̀ ẹ̀, ẹ̀yin lẹ gbọ́yé, ẹ̀yin ló yé. Nínú ìsọ̀rí àyà Al-Kùránì ó ní àwọn àyà tó ń sọ nípa ọjọ́ kẹyìn àti bí àlìkìyámọ̀ ó ṣe lọ, ọ̀rọ̀ àlìjẹ́nnà, ọ̀rọ̀ iná, ọ̀rọ̀ ìṣirò iṣẹ́. Ṣé irúfẹ́ àwọn àyà bẹ́ẹ̀ lànàbí ò gbọ́yé, lànàbí ò mọ̀túmọ̀ rẹ̀ ni ò yí ànábì Muhammad sallallahu alaihi wasallam, àmọ́ tó ga sí pé ó yé ìwọ Jamiu Adégúnwà ju ànábì lọ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Wa minha ayatun dunya wa mata'iha. Nínú ìsọ̀rí àyà tí ó tún wà ní Al-Kùránì ó ní àyà tó ń sọ nípa ilé ayé, tó ń sọ nípa kíni ilé ayé àti àwọn nǹkan ìgbádùn tí ń bẹ nílé ayé. Ṣérúfẹ́ àwọn àyà bẹ́ẹ̀ lànàbí wa Muhammadu ò gbọ́yé, ní òye, ní òmọ̀túmọ̀ rẹ̀, àmọ́ tó ga sí pé ìwọ Jamiu Adégúnwà fatanu 1446 ìjìrà ó yé wọ, ó sì yé àmọ́lẹ́yìn rẹ̀ ju ànábì wa Muhammadu lọ sallallahu alaihi wasallam. So gbogbo ìsọ̀rí àyà yìí àti ẹni ìsọ̀rí àyà mìíràn nínú Al-Kùránì alápọ̀nlé kò sí èyí tí ànábì wa kò mọ̀túmọ̀ rẹ̀, kò sí èyí tí ànábì wa kò gbọ́yé, kò sí èyí tí ò yé ànábì Muhammad. Bó ṣe gbọ́yé látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala, bó ṣe mọ̀túmọ̀ rẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala, bẹ́ẹ̀ náà ló gbé láwọn sàhábà lọ́wọ́ radiyallahu anhum ajma'in. Ó gbélé gbogbo wọn lọ́wọ́ lápapọ̀. Àwọn sàhábà náà gbélé àwọn tó tẹ̀lé wọn lọ́wọ́ pẹ̀lú dáadáa. Bẹ́ẹ̀ ni ìtumọ̀ yìí, àgbọ́yé yìí, bẹ́ẹ̀ ló wá ń sàn bọ̀, ó ń sàn bọ̀ bí ibùdó tí ń sàn títí tó fi di àsìkò wáyé. Bẹ́ẹ̀ náà sì ni ó ṣe máa sàn lọ. Èyí ni àgbọ́yé àwa mùsùlùmí sí ànábì wa Muhammad àti ìtumọ̀ Al-Kùránì àti àgbọ́yé rẹ̀, àtàwọn sọ̀hábà àtàwọn àfáwà mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyẹn àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí di àsìkò yìí. Ohun tó súnmọ́ kí Jamiu lérò wípé òun mọ̀, òun gbọ́yé tí ànábì wo ò gbọ́yé. Ohun tó súnmọ́ kó ní lọ́kàn, sẹ́mọ̀ pé ń sọ wípé kí gbogbo wa ká kọ́kọ́ jà lọ́nà, ká kọ́kọ́ sọ̀rọ̀ sóun ná, kóun tó wá sọ
àwọn àyà náà a sì ń retí o, a sì ń retí, ṣùgbọ́n èmi rò pé ohun tó súnmọ́ kí Jamiu Adégúnwà kó fẹ́ sọ fáyé, àmọ́ torí pé Jamiu Adégúnwà ó gọ̀, ó fẹnu họra, ó gọ̀, ó lè mú ọ̀gẹ̀dẹ̀ nínú ṣọṣọ. Ohun tó súnmọ́ kó wà lórí ọkàn rẹ̀ ni wípé àwọn àyà kan wà nínú àlùkùránì tó ní í ṣe pẹ̀lú ilé ayé àti ìgbádùn ayé. Ok, gẹ́gẹ́ bá a sì sọ síwájú pé àwọn àyà kan wà tó ní í ṣe pẹ̀lú ọ̀run, àwọn àyà kan wà tó ní í ṣe pẹ̀lú ayé. Now ṣe wá rí àwọn àyà tó ní í ṣe pẹ̀lú ayé yẹn àti ìgbádùn ilé ayé, mo lérò pé èmi rò bẹ́ẹ̀ ni o, wallahu alam, mi ò dénú ọkàn rẹ o, mi ò mọ tí ó ní lọ́kàn o, àmọ́ èmi lérò wípé àfàìmọ̀ kó mọ̀ gà sí wípé nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam kò sọ̀rọ̀ àwọn dìfẹ́lọ́pmẹ́ǹtì tó máa bá ayé lórí means of transportation, means of communication, means of telecommunication, means of àwọn nǹkan tó ṣàjẹ́ àwọn nǹkan development wọ̀nyí ní abala sáyẹ́ǹsì ni, ní abala technology ni. Ok, irú bá a ṣe ń lo fóònù ní ìsìn tó sì já sí pé àyà wà ní Kùránì tó sọ nípa ilé ayé tánàbí wá túmọ̀ rẹ̀ tí ò dákọ Samsung, tí ò dákọ fóònù, tí ò dákọ láptọ̀pù, tánàbí túmọ̀ àwọn àyà náà tí ò dákọ rélùwé, tí ò dákọ aeroplane, tí ò dákọ kítúni bá a ṣe ń ṣe text messages, means of communication wa tó ti high ní ìsìtọ́gá sí pé látòrí fóònù à ń ríra wa, à ń wora wa, à ń text messages wa, pé àwọn àyà tó sọ nípa tayé àti ìgbádùn ayé tánàbí túmọ̀ fáwọn sàábé tí ò wá sọ fún wọn wípé àyà yìí o, àyà fóònù ni o, àyà yìí o, àyà aeroplane ni o, àyà yìí o, àyà tí ń sọ nípa petroleum ni o, tánàbí ò túmọ̀ ẹ̀ débẹ̀ fún wọn. ẹ jẹ́ fún yín lápẹẹrẹ, ẹ jẹ́ fún yín lápẹẹrẹ nínú Al-Qur'an Suratul Nahl Quran 16 aya ẹlẹ́ẹ̀kẹjọ, Allah ní wàlẹ̀ khaila wàlẹ̀ bigala wàlẹ̀ hamir literikabuha wà zina wà yakhluqu ma la ta'lamun. Allah ní àti ẹṣin àti ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́, Allah dá wọn kẹ́ ẹ lè máa gùn wọ́n, ó tún jẹ́ ọ̀ṣọ́ fún yín. Allah tún wá dá àwọn nǹkan míì tẹ́ ẹ mọ̀ lásìkò cháyà ẹ̀ sọ̀kalẹ̀. Ọ̀wọ́ means of transportation ó ní lílo nǹkan ìgùn abẹ̀mí bí ẹṣin, bí ràkúnmí, bí ìbáka, bí kẹ́tẹ́kẹ́tẹ́. Lásìkò ìgbà náà kò sí báísíkù, kò sí ọ̀kadà, kò sí mọ́ríwá, kò sí mikra, kò sí car, kò sí truck, kò sí trailer, kò sí railway, kò sí aeroplane, kò sí helicopter, kò sí rọ́kẹ́tì táwọn èèyàn rán lọ sínú òfurufú. Jamiu wá lérò wípé ó yẹ ká Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ó yẹ kó túmọ̀ àyà yẹn kó wá dákọ gbogbo tá a kálẹ̀ yẹn kó wá dákọ ẹ̀ mọ́. Irú àyà tó ń sọ nípa ohun tá à ń lò láyé, bóyá irú àwọn àyà bẹ́ẹ̀ bí irú eléyìí ló lérò pé Ànábì ò gbọ́yé, Ànábì ò mọ̀túmọ̀ rẹ̀ ló lérò bẹ́ẹ̀. Èmi rò bẹ́ẹ̀ ni o, pé bóyá n tó wà lọ́kàn ẹ̀ nìyẹn. Torí pé tí orí burúkú Jamiu Adégúnwà tí ò bá fẹ́ jẹ́
orí burúkú plus orí burúkú extra, kò ní sọ pé àyà àkídà, àyà ìbádà, àyà amúrù, àyà nahayu, àyà kisos, àyà àlìkìyámà pé kò yá nàbí, àbí àyà àdájọ́ pé kò yá nàbí, pàdé bí ò gbọ́yé. Ibi tí mo lérò wípé tó nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ yẹn mo wò ó lọ síwájú mo rò ó lọ sẹ́yìn pé kí lọkùnrin wèrè yìí lè máa sọ o, kí lè ń sọ pé òun ó sì padà sọ, ẹ kọ́kọ́ dalẹ̀ rú lọ, ẹ kọ́kọ́ bú òun ná. Mo wá wò pé ohun tó súnmọ́ kó ní lọ́kàn òun ni bó ṣe já sí pé nígbà táwọn ẹbí ń túmọ̀ àyà wàlẹ̀ khaila wálé bìgálà wálé hamir lítẹ́ríkà bóhá, ànábì ò wá fi kún fáwọn sàbẹ́ wípé tó bá yá o ẹ máa gun ọ̀kadà o, ẹ máa gun báísíkù o, ẹ máa gun mọ́ríwá o, ẹ máa gun káà, ẹ máa gun tírélà, ẹ máa gun rélùwéè, kódà ẹ tún máa gun aeroplane, ẹ máa gun helicopter, ẹ máa gun rọ́kẹ́ẹ̀tì, pé ànábì ò fi kún. Àmọ́ ní ìsìn táwọn bá wá ń túmọ̀ àyà yẹn, àwa máa sọ wípé ìbáka, ẹṣin, kẹ́tẹ́kẹ́tẹ́ tá à ń gùn lára ẹ̀ náà tún ní báísíkù wà, lára ẹ̀ náà tún ní ọ̀kadà wà, lára ẹ̀ náà tún ní mọ́tò wà, lára ẹ̀ náà tún ní rélùwéè wà, lára ẹ̀ náà tún ní tírélà wà. Pé báwa ń fi kún yẹn lásìkò tiwa tánàbí ò sì fi kún báyẹn lásìkò tiẹ̀ nígbà tó ń túmọ̀ àyà ń tá a máa gùn ní nǹkan gùn. Jamiu Adégúnwà ó lè gọ̀ kó fẹnu họra kó wá sọ pé irú àyà yìí lànàbí ò gbọ́yé, lànàbí ò mọ̀túmọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ náà tún ni àyà tó wà ní Suratul Anfal Quran 8:60 níbi tí Allah ti sọ pé wa a'idulahum mastata'tum min quwwatin wa min ribatil khayl. Ẹ pèsè lédè wọn o ohun tágbára yín bá ká min quwwatin nínú agbára, nínú nǹkan agbára, àti àwọn ẹṣin tó wà lórí ìso tẹ́ ẹ so wọ́n mọ́lẹ̀ fún ogun ẹ̀sìn, pé tí ogun ẹ̀sìn bá dé ẹ̀jà. Kí Jamiu Adégúnwà máa sọ wípé lásìkò tánàbí tó ń túmọ̀ àyà yìí, ànábì ò gbọ́yé sí pé atomic bomb wà, kò gbọ́yé sí missile, kò gbọ́yé sí, ànábì ò gbọ́yé sí ìbọn, ànábì ò gbọ́yé sí machine gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní ìsìn ara mi ń kú wàtín ó ní nǹkan wọ̀nyẹn kó wá máa lérò, torí pé ọlọ́pọlọ kúkúrú ni, ẹni tó gọ̀ tó fẹnu họra ni, kó wá tìtorí yẹn máa sọ wípé irú àwọn àyà yìí ànábì ò gbọ́yé, ànábì ò mọ̀túmọ̀ rẹ̀. Àmọ́ lóde òní àwọn ti wá gbọ́yé. Tó bá tó wá táwọn bá tó wá kúrò láyé, àwọn nǹkan mi ò tó wá mọ wálé ayé tó ga sí pé àwọn ò tí ì gbọ́yé, àti ìhàdí ẹ̀ mọ́ means of transportation, àti ìhàdí ẹ̀ mọ́ means of communication, àti ìhàdí ẹ̀ mọ́ means of telecommunication, àti ìhàdí ẹ̀ mọ́ àwọn nǹkan ìjà ogun, àti ìhàdí ẹ̀ sẹ́wọ̀n pé ní ìsìn wọ́n ní àwọn Russia báwọn kan wọ́n ní lọ́dọ̀ tí wọ́n ní ìsìn wọn ò lo èèyàn mọ́ fún ogun jíjà, wọ́n ní rọ́bọ̀tì ni wọ́n ń lò báyìí fún ogun jíjà. Ok, kọ́ wá dá sí pé lásìkò tí àwọn ọmọ wa bá tún wá dé, ok, àwọn míìsì wọ̀nyẹn á tútù advance, á tútù tẹ̀síwájú ju àsìkò tí wà yìí lọ. Bóyá nǹkan tí Jamiu Adégúnwà tó fi lérò wípé àwọn àyà kan bẹ nínú Àlùkùránì tánàbí ò gbọ́yé tí ò mọ̀túmọ̀ ẹ̀ nìyẹn. Èsì rẹ̀ rèé, Àlùkùránì mújísà ni. Àwọn nǹkan tí Kùránì bá sọ nípa ìgbádùn ilé ayé, èyí tó wà lásìkò ànábì ò ní wọ́n sọ mọ́, èyí tí ò tí ì dáyé
àfi lẹ́yìn ìgbà táwọn kúrò láyé. Tó bá ti ń délé ayé làwọn àfọ̀mọ sọ wípé ara ìgbádùn ilé ayé tí Kùránì sọ nípa ẹ̀ rèé, kò jù bá ń lọ. Ara ìgbádùn ilé ayé tí Kùránì sọ nípa ẹ̀ rèé. Torí náà tí Ànábì wa bá gun ẹṣin lọ sí Mẹ́kà tàbó gun ràkúnmí lọ sí hajj àbógun kẹ́tẹ́kẹ́tẹ́, táyé bá wá di ayé pé à ń gun plane, à ń gun railway, à ń gun train àtàwọn nǹkan míì tá a bá tún lè gùn, a sọ pé gbogbo wọn ń bọ́ sí abẹ́ ràkúnmí, ẹṣin, ìbáka, kẹ́tẹ́kẹ́tẹ́. Níjọ́ wọn àná Al-Qur'ani wọ́n ń kọ lẹ̀ pẹ̀lú ọwọ́ sínú tákàndá àbínú èpo ẹ̀yìn igi àbí ara ògiri ilé. Lónìí ayé ti wá di wípé à ń ka Al-Qur'ani, wọ́n ti prógrámù ẹ̀ sínú handset wa. Àwa ń kà láti bẹ̀, nírú eléyìí tí ò sí lánàá. Tá a bá ka Kùránì láti orí handset wa, á gbé sí abẹ́ eléyìí tó ti wà níjọ́ òní, tí í ṣe wárákọ̀, tí í ṣe ewé. Ok, nítorí náà èmi lérò pé bóyá àwọn àyà tí Jamiu Adégúnwà gọ̀ lórí ẹ̀nu tó gọrẹ̀ lórí ẹ̀ tí ojú ò wá tì í, torí pé Jamiu ọmọ ń lérò pé òun láyà, pé ẹja òun ó lè fi orí la ibú torí rẹ̀ ò ní fàyà. Àyà níní náà ló ní tó fi ń sọ wípé látẹnu òun dàírẹ́kìtì ẹ bá fẹ́ jẹ ajá kó máa jẹ lọ, torí pé ajá jíjẹ òun ni wọ́n fi tọ́ òun náà dàgbà. Ajá jíjẹ ni wọ́n fi tọ́ òun náà dàgbà. So ẹ bá fẹ́ jẹ ajá nínú ìmọ̀lẹ́yìn rẹ̀ pé kó máa jẹ lọ. Àyà ló ní. Ìmọ̀ kéwú kò sí fún un, ìmọ̀ ẹ̀sìn kò sí fún un. Àmọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di champion. Kò sì mọ̀ pé ìparun lòun roko sí, oko ìparun ló ń ro lọ́wọ́. Mo wá fẹ́ kó o bọ́ta irú àwọn àyà ìwọ̀nyí lèmi lérò wípé ó ṣeé ṣe kó o mọ̀ sọ pé Ànábì ò gbọ́yé torí pé ó gọ̀ ọ̀fẹ́nu họra. Ó ṣeé ṣe bóyá irú àwọn àyà wọ̀nyí tó ń sọ nípa ìgbádùn ilé ayé ló ń sọ pé Ànábì ò mọ̀túmọ̀ rẹ̀. Whatever be the case, àwa mùsùlùmí àwa ń retí rẹ o, à ń retí rẹ. Àtẹ́bá tó fẹ́ sọ̀pọ́ọ̀tì ẹ lórí ọ̀rọ̀ burúkú tó sọ sí Ànábì wa Muhammadu yìí, à ń retí rẹ kó o wá sọ fún wa áyà àkọ́kọ́, áyà kejì, áyà kẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje, débi ó bá dé dúró. káwa ná kọ́ṣà ẹ̀ lórí ẹ̀, tàbí káwa ṣe àlàyé ẹ̀ fún ọ káwa ṣàlàyé àwọn àyà wọ̀nyẹn fún ẹ. Ìtumọ̀ tí wọ́n wá tọba wá ní fún àwọn àyà wọ̀nyẹn tànàbí tó ju tànàbí lọ, àgbọ́yé tó ní sáwọn àyà yẹn tó ju tànàbí lọ. Bí àyà ìnímùtàwàfíkà lọ gbọ́ yégbà ànábì lọ ní o, torí pé ànábì gbọ́ ìnímùtàwàfíkà yìí sí pé èmi yóò gbé ọ kúrò láàrin àwọn ọ̀tá ìwọ Ìsá ọmọ Mọ́ríámù, èmi ó sì gbé ọ lọ sínú sánmọ̀, tó bá tó táìmù lópin ayé yìí sì sọ ọ́ kalẹ̀ padà. Ìtànàbì gbọ́ yé nù. Bí wọ́n sì wá gbọ́ yé sí wípé Ìsá ti kú, kò ní padà wá sílé ayé mọ́ yẹn, bóyá rú àwọn àyà yẹn ló ń rí fáàsí ni o. Ẹnu onítàn láti ń gbọ́ pọ̀hún, ẹnu onítàn láti ń gbọ́ pọ̀hún. Gbogbo àwọn mùsùlùmí à ń retí rẹ̀. Gbogbo èyí tí mo sì gbéṣẹ́ fún, ẹ má gbàgbé iṣẹ́ o, assignment ni o, ẹ má gbàgbé o. Tẹ́ ẹ bá sá, tẹ́ ẹ ṣiṣẹ́ náà kárí
lórí social media aláwo obìnrin léèrè o wípé nígbà tí Jamiu Adégúnwà Labaika the Christ lórí irọ́ nígbà tó bà ànábì lórúkọ jẹ́ tó wú ànábì ńlẹ̀ tó yẹpẹrẹ rẹ̀ ipa wo lẹ kó ipa táwa lè kó làwa ti kó yìí o kí Allah subhanahu wa ta'ala kó gbà á ní ẹ̀sìn fún wa o subhanaka Allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Gbogbo owó tó wà lè jókòó báyìí sọ̀rọ̀ báyìí tó wà lórí prógámù mi báyìí tàbí tó padà gbọ́ tó bá ṣíà prógámù yìí àti irú rẹ̀ míì lọ́dọ̀ àwọn àfáà súnnà agásí pé wọ́n náà wà lára àwọn tó kún Jamiu Adégúnwà lọ́wọ́ lórí bó sì yẹpẹrẹ ànábì wa Muhammad. Mo sì mọ̀ pé ò ní ṣe bẹ́ẹ̀ àbí ò ní ṣe bẹ́ẹ̀. Allah ó kún wa lọ́wọ́. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.